gómìnà Seyi Makinde ó hùwà ọmọlúàbí bó ṣe yí orúkọ fásitì TechU padà sí orúkọ olóògbé Abiola Ajimobi. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde ó ti dá gómìnà tẹ́lẹ̀ rí tó dolóògbé lọ́lá nípa yíyí orúkọ fásitì padà sí orúkọ Abiola Ajimobi. Fásitì ìmọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní TechU ni wọ́n yí orúkọ rẹ̀ sí orúkọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Isiaq Abiola Ajimobi. Makinde ló sọ èyí lásìkò tó ń bá àwọn akẹ́kọ̀ọ́jáde sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ti ẹlẹ́ẹ̀kejì títí fásitì TechU. Gómìnà ọ̀hún ní gbogbo nǹkan ni àsìkò wà fún. Àsìkò wà láti làkàkà, àsìkò kan ni wọ́n bí ni, àsìkò kan là á ṣe papòdà, àsìkò kan là ń rákò, àsìkò kan là á sì ń ṣe káràkátà nínú ayé. Bákan náà ló ṣàlàyé pé gbogbo ẹ̀dá ló ń gbìyànjú láti mú ìmọ̀ rere rẹ̀ ṣẹ nínú ayé. Ó fi kún wípé ẹ̀ẹ̀mẹ́ta ni òun díje dupò tí òun sì fi dírẹmi, àmọ́ ẹlẹ́ẹ̀kẹrin lòun tó jáwé olúborí. Gómìnà Makinde tẹ̀síwájú fún àwọn olùgbọ́ rẹ̀ tó ń gbọ́ wípé ìgbà kan ni òun fi ń wáṣẹ́ káàkiri tí òun sì gbìyànjú láti ṣiṣẹ́ ní iléeṣẹ́ Shell Oil Company. Láti ibẹ̀ lọ òun làkàkà láti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n Ọlọ́run padà dé ìgbìyànjú òun ní adé. Gómìnà náà wá rọ àwọn akẹ́kọ̀ọ́ láti fojú sí ìwé wọn kí wọ́n sì tún gbìyànjú láti jẹ́ ẹni tí Ọlọ́run sọ yí pé wọ́n ó jẹ́ láyé, kí wọ́n gbìyànjú láti pèsè iṣẹ́ fún àwọn ènìyàn, kí wọ́n má máa wá iṣẹ́ káàkiri, kí wọ́n sa gbogbo ipá wọn láti jẹ́ ènìyàn nínú ayé. Gómìnà Seyi Makinde ó parí ọ̀rọ̀ rẹ̀ wípé ohun gbogbo ni Elédùmarè ló ti ní àkọsílẹ̀ rẹ̀ fún ẹ̀dá láyé, ṣùgbọ́n ìgbìyànjú ní ti àgbẹ̀ Ọlọ́run ní mú kí iṣu ó ta. Gómìnà Seyi Makinde ó dá gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Isiaq Abiola Ajimobi lọ́lá nípa pípààrọ̀ orúkọ fásitì sí orúkọ rẹ̀.